Alájẹ ẹ kí gbogbo lé o. A kí gbogbo lé lápapọ̀ pé a kí àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Nàìjíríà. Alhaji wa Mọ́gàjí àgbà ilé Adéṣun wà pé ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Malaysia ní ọjọ́ ìní tí ṣe ọjọ́ Friday on the 9th 2024. Ahlan wa sahlan wa marhaban bikum. Akínyìn pé ẹ kú rìn ẹ kú àfitọ́mọ ènìyàn ṣe ọlọ́run ọba tó dé kẹ́ wá bá wa nílùú Malaysia pẹ̀lú àlùbáríkà ọlọ́run mọ́sàjì àrí yín pẹ́. Àmín. Tẹ wá dé ìjọ jẹ́ ti ìkẹ́ àti àánú fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Gbogbo àwọn ọmọ yín tí ń bẹ Malaysia tẹ wá kí àdúgbò lọ́dọ̀ yín bàbá o. Tẹ bá mọ gbọ́ Tajudeen Niyas tí mo mọ pariwo ẹ̀ ní Malaysia àwọn olólùfẹ́ mi nu mo tún lẹ́nìkan pẹ̀lú mi ọ̀tún ààrẹ àwọn ló wá gbé mi ní airport. Ẹ kí gbogbo ilé ẹ jẹ́ àwọn ará Alákẹ́ ọ mọ̀ pé a ti pàdé ẹ jẹ́ wọn mọ̀ pé a pàdé. Ẹ ṣé gan, ẹ ṣé gan. Olúwa ṣeun àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀tún ààrẹ gbogbo Yorùbá ní Malaysia àwọn ni wọ́n wá gbé mi ní airport. Mo dúpẹ́ pẹ́ òkun o àṣírí yín ò ní tú ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe mo really appreciate yín gan. Ẹ bá ń tú bẹ́ẹ̀ tì yẹn o ẹ bá ń tú bẹ́ẹ̀lìtì o bẹ́ẹ̀lìtì ti mú mi lẹ̀ o. Tọ́ bàbá o. Ẹ kú ni bàbá. Irin ni o. Tó bàbá à ń kí yín o pé ẹ kú rìn ẹ kú àfitọ́mọ ènìyàn ṣe ẹ kú kíkó láti Nàìjíríà wá sí ìlú Malaysia ẹ ṣẹ̀ṣẹ̀ dé ní báyìí mi kó gán tí a ṣe à ń pè ní Pacific Hotel. Ibi ìsímẹ́ǹtì dunlẹ̀ gan o this is one of the best hotel tó wà ní Malaysia táwọn tí màá dé sí. Inshallah. Pẹ̀lú ògùn ọlọ́ yìí tí màá Nàìjíríà náà ẹ fọkàn yín balẹ̀ mo dé tán. Bàbá ti dé o bàbá ti dé o gbogbo ẹ̀yin èèyàn wa ní Malaysia wọ́n bẹ̀rẹ̀ látòrí Yorùbá community tẹ́ dérí OPU tẹ́ dórí Ọ̀rànmíyàn tẹ́ dórí Nídómáì Níkómáì bàbá ń kí yín o. Mo kí gbogbo lé àmẹ́nìkẹjà. Alhamdulillah. Gbogbo lé la kí o. Alhamdulillah. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtòbe àti gbogbo yín. Alhamdulillah. Ọgbọ́n tá a ta sí rèé ọgbọ́n tí a ta sí rèé bí mo ṣe dé tó bá di ní àárọ̀ ọ̀la màá kọ́kọ́ bá Alhaji Tajudeen Niyas àti àwọn èèyàn wa kan sọ̀rọ̀ lẹ́yìn yẹn láwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé ní àwọn ìgbésẹ̀ ní ìwádìí agbára adúgbò ẹgbẹ́ mi pẹ̀lú ọdún ààrẹ náà tó ti gbámúgbámú Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ àjẹgbẹ́jẹ kára wọn máa fi kára wọn fọ́ ooru ẹ̀yà ara ilé Adéṣun Mọ́gàjí yìí ti dé o. Bàbá ti dé o. Mọ́gàjí yìí ó ti dé Malaysia o. Ẹ kú àlọ́bọ̀ bàbá ti dé o bàbá ti dé sẹ́ẹ̀ ti rí wọn. Ọlọ́run ló ní orí rẹ̀. This is our king from Nigeria. Irú mò ń ti wà. Náà ẹ lọ páàkì dáadáa. Ẹ lọ páàkì ẹ lọ páàkì. Bàbá ẹ má bọ̀. Okay, where is the bag? Ọ̀tún níbo báàgì wọn wà? Okay. Oya. Where is my bag? My small bag. Ẹ bá mi gbé ibẹ̀ ní kí wà. No, this is Baba bag. Baba ẹ jókòó báyìí náà ẹ jókòó. Tó ẹ kú rìn bàbá. Ẹ kú rìn. Adúpẹ́ ọmọ Yorùbá ní Malaysia. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìyàwó ọ̀rẹ́ mi rèé o ìyàwó Alhaji Tajudeen Niyas. Kadija náà. Kadija oníjẹ̀gbọ̀n ẹ̀rọ. Kadija. Bọ̀ntí. Muhammad. Àwọn ọmọ mi rèé o. Adúpẹ́ fọlọ́run. Ẹ súnmọ́ bàbá kí bàbá close to bàbá. Dúró bàbá. Ẹ kí bàbá. Bàbá ti dé sí Malaysia o alhamdulillah. Bàbá ti dé o. Ṣé ti rí bàbá ni o alhamdulillah bàbá ti dé o. Bàbá wa bá wa wọ́n fẹ́ wá bá wa lo oṣù kan ní Malaysia. Kadija ló wọ̀ mọ̀ mímọ́. Ó ti pẹ́. Are you sure? 2018. You don't remember me again? See her face. See her face. Kadija ti dàgbà. Ó ti dàgbà. Ó ti di títí. But you want to sleep? Tó bàbá ẹ bá wa kí
gbogbo ohun tí ń jẹ́gbẹ́ Yorùbá lápapọ̀ Malaysia kó tó di pé wọnú hòtẹ́ẹ̀lì lọ torí pé àfẹ́ dààmú yín lálẹ́ yìí ẹ bá wa kí ọmọ Yorùbá community torí pé dídé tẹ́ délé ni gbígbà tí ìgbà tẹ́ ń lọ ní ọdún kẹfà nílé ni ọlágbára so ẹ tún wá dé bá wa pẹ̀lú àlàáfíà Yorùbá Malaysia ẹ̀yin lẹ bá wa yé Malaysia nínú Yorùbá a tún wá kí yín anniversary 35 years anniversary làwa. Yes. ilé yìí àjọ̀dún 40 ọdún làwa yìí. Masha Allah. a kí gbogbo n tí wọ́n máa pè ní Yorùbá pátá àtọkùnrin ni o ìlóbìnrin ni o ọmọdé ni o àgbà ni o onílé ni o àlejò ni o a kí gbogbo tí wọ́n pè ní Yorùbá. ẹ ṣé bàbá. ẹ kéré oko délé o. Allahumma amin. lágbára Ọlọ́run ayọ̀ lè fi lé yín sí ayọ̀ náà lẹ́ padà délé. Àmín bàbá. ẹ gbọ́ bí ifá kan ṣe wí. ó ní àtúnra wa rí babaláwo wa gbé ó dí afá gbé. àtúnra wa kò lọ́nà babaláwo àlùkò ó dí afá lùkò. òòṣà òkè mọ́fẹ̀ yìí yà wá adéáfún ilẹ̀ àtọlọ́run. ojoojúmọ́ ni wọ́n máa ríra wọn. tó bá tún di lámọ̀ọ́dún ká tó jọ máa ríra wa. àkànàmọ̀gbò kì í pọ́dún jẹ ẹ̀mọ́ hù wípé bẹ́ẹ̀ ṣe filé yín sí gbogbo àwọn tẹ́ filẹ̀ ẹ̀ bá wọn láyọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹnìkan ò ní kú ẹ̀yin náà ò ní dòkú wọn ò ní rùkú yín wálé lágbára Ọlọ́run mo kí yín o tèmi ni tí ní tòótọ́ Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà wọ́n mọ̀ sọ fóònù nọ́mbà tẹ́ mọ̀ pè mí sí pàápàá jùlọ lórí WhatsApp tá a fi jọ mọ̀ sọ̀rọ̀ á sọ̀rọ̀ dáadáa ṣe é ti gbọ́ mo ṣẹ̀ṣẹ̀ dé ni mo kàn fẹ́ fi ara balẹ̀ díẹ̀ ajibe ti láì àwọn tó host mi rèé o Alhaji Malaysia rèé o Tajudeen Niyaz ẹ kú ni bàbá Ọlọ́run mọ́sàjárí yín pẹ́ o àrùn ní yín o nǹkan kan ò ní ṣe àlàáfíà yín. ọ̀ya ẹ̀ẹ́dẹ̀ tí lọ́kàn lọ mú yẹ́wà ẹ̀mí ẹ̀jẹ̀ ráìsì o. iye ti wà á lẹ̀ fún yín àti nàṣígòrí àyàm nàṣíkàmpọ̀n gbogbo ẹ̀ ti wà á lẹ̀ fún bàbá.